Aláròyé máa wí o. Ọ̀ṣun 2026 ààrẹ Bọ́lá Tinubu kò tí ì fòǹtẹ̀lù ẹnikẹ́ni láàrin àwa olùdíje Oyèbámijí. Alákòóso àgbà fún àjọ tó ń rí sí ìgbòkègbodò lórí omi lórílẹ̀‐èdè yìí Bọ́lá Oyèbánjí ti sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò tí ì fòǹtẹ̀lù èyíkéyìí láàrin àwọn tó ń fi èròǹgbà wọn hàn báyìí láti du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Oyèbánjí ẹni tí òun náà jẹ́ ọ̀kan lára àwọn olùdíje fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò tó ń ṣàbẹ̀wò sí àwọn ọmọ ẹgbẹ́ APC níjọba ìbílẹ̀ Odò Ọ̀tín àti Ìfẹ́dayọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọkùnrin ọmọ bíbí ìlú Ìkirè ọ̀hún ṣàlàyé pé kò sí ẹni tí kò kúnjú òṣùwọ̀n tó láti ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun lára àwọn tó ti fi èròǹgbà wọn hàn. Àfojúsùn kan ṣoṣo tí àwọn ní náà sì ni láti jáwé olúborí nínú ìdìbò gómìnà tí yóò wáyé lọ́jọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026. Lára àwọn tó tún fi èròǹgbà wọn hàn nínú ẹgbẹ́ òṣèlú APC ní ọmọọba Dọ̀tun Babayẹmí, dókítà Akin Ògúnbíyì, amòfin Kúnlé Adégòkè, sẹ́nitọ́ Jídé Ọmọwúrarẹ̀, sẹ́nitọ́ Iyìọlá Omíṣore, sẹ́nitọ́ Ajíbọ́lá Bàṣírù, ọ̀nàrẹ́bù Mudashiru Hussain, dókítà Peter Babalọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Oyèbánjí ẹni tó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fún ètò ìṣúná nípínlẹ̀ Ọ̀ṣun sọ pé gbogbo àwọn ní ẹgbẹ́ gbà láàyè láti máa lọ káàkiri ọ̀dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ṣáájú ìdìbò kòmẹsẹ̀ ó yọ tí yóò wáyé lóṣù kọkànlá ọdún yìí. Kò sì sí òótọ́ nínú àhesọ ọ̀rọ̀ pé ààrẹ ní ààyò láàrin àwọn. Ó ní gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń ṣe ojúṣe wọn nípa títọ́ àwọn olùdíje sọ́nà àti gbígbà wọ́n nímọ̀ràn lóòrèkóòrè. Kò sì sígbà kankan tí wọ́n fòǹtẹ̀lù èyíkéyìí láàrin àwọn. Níjọba ìbílẹ̀ méjèèjì tó lọ lọ́jọ́ Sátidé tó kọjá, Oyèbánjí ké sí àwọn tí ọjọ́ orí wọn ti pé méjìdínlógún láti lọ forúkọ sílẹ̀ fún káàdì ìdìbò alálòpẹ́ kí wọ́n lè ní àǹfààní láti kópa nínú ìdìbò tó ń bọ̀ náà. Ó ní nǹkan tí òun rí ni nínú gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tí òun ti ń dé fi hàn pé ẹgbẹ́ APC ti múra tán láti gbàjọba ìpínlẹ̀ Ọ̀ṣun padà lọ́dún 2026. Òun sì ní ìgbàgbọ́ pé ìtara náà yóò máa tẹ̀síwájú títí tí èròǹgbà wọn yóò mú wá sí ìmúṣẹ. Ọ̀kan lára àwọn aṣáájú ẹgbẹ́ náà níjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀ tó tún jẹ́ alága fún gbogbo àwọn alága tí wọ́n yàn síjọba ìbílẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́ṣun, ọ̀nàrẹ́bù Abíọ́dún Ìdòwú, fi dá Oyèbánjí lójú pé gbọ́n-gbọ́n làwọn wà lẹ́yìn rẹ̀ lágbègbè náà. Ó ní kò sí ìyapa ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dayọ̀, ojú kan ṣoṣo ni gbogbo àwọn wà. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.